kí ni wọ́n fẹ́ bá wa jà fún? Àjọṣe wa ò papọ̀ mọ́ nìyẹn. Ọ̀fọ́n ọ̀tọ̀ sí gbẹ̀gìrì kẹ́lẹ́kọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀dá ní kó ní kálukú kó jẹ ẹ̀dá ní kó wà wọn tó fẹ́ fi jẹ tiẹ̀ ó ṣe wá di túláàsì ó ṣe wá dìjà ó ṣe wá dẹ nípa ló fẹ́ gbé kò gbọ́ ṣé ní ò gbọ́dọ̀ dìjà rárá tí kì í bá ṣe pé nǹkan mi wà ń bẹ̀ báwo ló ṣe fẹ́ dìjà? Èdè wa ò papọ̀, oúnjẹ wa ò papọ̀, àṣà wa ò papọ̀, ìṣe wa ò papọ̀. Bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí ò bá sọ̀rọ̀ òyìnbó ń bẹ̀ mi ò gbọ́ tí yín. Bẹ́ẹ̀mi bá sọ̀rọ̀ bí ò bá sọ̀rọ̀ òyìnbó ń bẹ̀ kankan nu wọn náà tó bá gbọ́ òyìnbó náà dé ni. Ẹ gbọ́ tèmi. Yíbò ò gbọ́ ti Yorùbá, Yorùbá ò gbọ́ ta Haúsá. Ẹ wá sọ fún mi kí ló pa wá pọ̀. Ẹ dẹ̀ ti sọ fún wa pé bí ó bá ti di 100 years tí amalgamation bá ti expire kó ní kálukú máa lọ lò ẹ̀. Ó wá pé tán wá ló yá a fẹ́ máa lọ ẹ ní túláàsì. Èèyàn ṣe fi túláàsì iṣọ́ rẹ̀. Ẹ máa lọ ṣe gbọ́dọ̀ rí nìyẹn. Ẹ gbọ́ kí ló wá fẹ́ fàjà nù yẹn. Kó ìwọ̀n náà. Ẹ dẹ̀ ti wí fún wọn tẹ́lẹ̀ wọn. Ẹ tú wàálẹ̀ jẹ́ kó ní kálukú máa lọ. Ẹ tú wàálẹ̀ kó ní kálukú máa lọ lọ ẹ̀. Kẹ́yìn máa lọ lọ yín. Káwa máa lọ lọ wa. Kó ní kálukú jẹ́ orúkọ fàdà ẹ̀. Ẹ lọ lọ yín. Bó ṣe máa jẹ́ nìyẹn. Nítorí náà gbogbo wa kò síjà o. Àlàáfíà ni gbogbo wa wà. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ kí gbogbo wa ká dúró déédéé. Ẹ jẹ́ gírí kó ní kálukú máa lọ́lẹ̀. Ṣùgbọ́n mi mọ̀ pé láìpẹ́ láì jìnnà ohun tá à ń fẹ́ Ọlọ́run á fi lé wa lọ́wọ́. Ẹ̀tọ́ wa ni Ọlọ́run á fi lé wa lọ́wọ́. Ọlọ́run tó ń gbàgbára lọ́wọ́ alágbára tó ń fa gbára yọ ni lẹ́nu á gbàgbára lọ́wọ́ gbogbo àwọn Fúlàní. Ojú òde ní tiwa a máa ṣàṣeyọrí. Gbogbo ẹ̀yin tí ẹ ti lọ nínú ìrìn àjò yìí pátápátá lágbára Ọlọ́run gbogbo yín sáfẹ́fẹ́ rere torí kì í ṣe àwọn méjì yẹn nìkan ṣoṣo ló ti kú nínú ìrìn àjò yìí. Ọ̀pọ̀lọpọ̀ náà ló ti kú nínú ìrìn àjò yìí. Ní agbára Ọlọ́run ilé tẹ́ fi sílẹ̀ ò ní bàjẹ́, ọ̀dẹ yín ò ní bàjẹ́. Ọlọ́run á tún gbogbo nǹkan tẹ́ fi lọ́wọ́. Mo wá fẹ́ sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá ọjọ́ yẹn òǹdè wà yẹn ọjọ́ ìyàsí pé ọjọ́ tí wọ́n wá ká olóyè mọ́lé tọ́lọ́run bá wa kó yọ torí kì í ṣe agbára ènìyàn èmi sí Ọlọ́run agbára Ọlọ́run ni torí ogun ilé ó lè jogun ìtìlá lọ ṣùgbọ́n Ọlọ́run ló bá wa kó yọ ọjọ́ yẹn kó jẹ́ ọjọ́ ìyàsọ́tọ̀ fún gbogbo wa ní agbára Ọlọ́run mi ẹ̀wá yín tí ẹ̀ ní wá mi ti ẹ wá má wàá gbàgbé rédíò mi tẹ́ ẹ ní kí n ní sùúrù ẹ máa sẹ́ǹdì owó ẹ tí sẹ́ǹdì owó rédíò ẹ má jẹ gbèsè rédíò ó sì kù nílé o ẹ wá bá mi rà o Ọlọ́run á ràn gbogbo yín lọ́wọ́ mi ní wá yín tí o owó tẹ́ ẹ máa fi ṣe yẹ Ọlọ́run ò ní fi wọ́n yín owó tẹ́ ẹ máa ná nílẹ̀ Yorùbá Ọlọ́run ò ní fi wọ́n yín ìyẹn kò ní fi wọ́n yín lágbára Ọlọ́run ìyẹn wá ẹ wá ọ̀ràn míyàn ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé wa kò sí nǹkan tá a fẹ́ ṣe a lò lùrànlọ́wọ́ yàtọ̀ sọ́lọ́run àwa fúnra wa la lè ranra wa lọ́wọ́ ẹ wá ọ̀ràn míyàn ẹ bá mi fi sọ́kàn lóṣooṣù oṣù tó ti parí báyìí ẹ máa bá wa fi sí ohun tẹ́ ẹ bá lágbára dátọ́rọ́ bó bá yá gbogbo ẹ̀sùn kẹ́rẹ́kẹ̀rẹ́kẹ̀rẹ́ ló ń dìbò Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ ẹ jẹ́ ká máa fi sí gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá àwọn ọmọ Yorùbá tòótọ́ àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tá a nífẹ̀ẹ́ ìlú wa tá a nífẹ̀ẹ́ ìran wa dénúdénú ẹ máa bá wa dá síbẹ̀ ọ̀rọ̀ gbogbo wa ló máa yàn pérégedé ó sì Ọlọ́run á ràn wá lọ́wọ́ ìwọ̀n bá lágbára ni kérékèrè owó ni lágbára Ọlọ́run àní dànù títí dìgbà míì máa ríra èmi ti ń ní tòótọ́ tí mò ń fẹ́ yín fúnre táyìn náà ń fẹ́ mi fáyọ̀ tí ire ayọ̀ ìdùnnú ìgbéga kò ní wọ́n nínú ilé gbogbo wa lágbára Ọlọ́run Olódùmarè Jésù Olúwa wa àmín.